inú ìbànújẹ́ ńlá ni ọ̀pọ̀ àwọn pásítọ̀ tó wà ní ìpínlẹ̀ Èkìtì, pàápàá àwọn pásítọ̀ agbègbè Èkìtì North Senatorial District iná mà bàbá yìí o, pẹ̀lú bí àwọn pásítọ̀ tí kò dín ní mẹ́jọ bí wọ́n ṣe níjàmbá mọ́tò ní ọjọ́ ajé ìyún ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá tí í ṣe ọjọ́ àkọ́kọ́ nínú oṣù karùn-ún ọdún yìí, tó sì jẹ́ pé lásìkò tá à ń ṣàkójọpọ̀ ròyìn mẹ́ta nínú àwọn pásítọ̀ àti ẹnìkan tí kì í ṣe pásítọ̀ ni ló jáde láyé látara ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ yìí. Ǹjẹ́ kí ló ṣẹlẹ̀? Tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ńṣe làwọn pásítọ̀ yìí ni wọ́n kóra wọn sínú mọ́tò ni wọ́n fẹ́ gba ìlú Ìrọ̀ Èkìtì lọ. A gbọ́ wípé ọ̀kan lára àwọn pásítọ̀ náà ni wọ́n gbé lọ ìlú Ìrọ̀ Èkìtì sí ṣọ́ọ̀ṣì kan láti máa ṣàkóso ẹ̀. Eléyìí sì ni àwọn pásítọ̀ ẹgbẹ́ ẹ̀ fẹ́ lọ bá láti kí i káàbọ̀ àti láti gbàdúrà fún pé yóò ṣàṣeyọrí ní ṣọ́ọ̀ṣì tuntun tí wọ́n gbé wá ní ìlú Ìrọ̀ Èkìtì o. Àsìkò tí wọ́n ń lọ tí wọ́n wà lójú ọ̀nà Ìrọ̀ Èkìtì sí Ọ̀tún Èkìtì ní ìṣẹ̀lẹ̀ láburú mà ṣẹlẹ̀, ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́, ìṣẹ̀lẹ̀ tó gbomijé lójú èèyàn, ìṣẹ̀lẹ̀ tó fa yéèyé lójú ọ̀nà ni ló mà ṣẹlẹ̀ nígbà tí mọ́tò tí àwọn pásítọ̀ yìí tí wọ́n wà tó bẹ̀rẹ̀ sí ní gbé òkìtì bóyá látàrí eré àsápajúdé tí dẹ́rẹ́bà wọn ń sá tí mọ́tò náà ń tàkìtì ìgbà tó sì jẹ́ pé lójú ẹsẹ̀ ni gbogbo àwọn tó wà nínú mọ́tò náà tí wọ́n ti ń forí gbárin tí wọ́n ń forí gbára wọn ni wọ́n ti dà wọ́n sílẹ̀ lórí títì nígbà táwọn èèyàn àwọn aláàánú ará Samaria tí wọ́n yóò súnmọ́ wọn tí wọ́n àwo ohun tí ó ṣẹlẹ̀ níṣe ni wọ́n rí i pé nínú àwọn pásítọ̀ yìí mẹ́ta ni ló ti gbé ẹ̀mí mì ló ti kú lẹ́sẹ̀kẹsẹ̀ nínú wọn tí ẹnìkan tí ò ń ṣe pásítọ̀ nínú wọn òun náà ti kú ṣùgbọ́n àwọn pásítọ̀ márùn-ún tó kù wọ́n ń ṣì mí ṣùgbọ́n ẹ̀mí ti fẹ́ bọ́ lára wọn. Lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sáré kó wọn lọ sílé ìwòsàn tí wọ́n sì ń gba ìtọ́jú tí wọ́n wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run dàsìkò tá a ṣàkójọpọ̀ ìròyìn yìí. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkìtì ọ̀gbẹ́ni Sunday Abutu ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, bẹ́ẹ̀ ló ní àwọn tí ó farapa àwọn ọlọ́pàá tó ní ṣe pẹ̀lú ojú ọ̀nà ìyẹn súnkẹrẹ fàkọrẹ mọ́tò yẹn traffic police àwọn ló sáré lọ síbẹ̀ láti kó wọn lọ sí ilé ìwòsàn tó sì ní wọ́n gba ìtọ́jú lọ dàsìkò yìí. Ìbànújẹ́ ńlá níṣẹ̀lẹ̀ máa dá sílẹ̀ fún àwọn pásítọ̀ agbègbè Èkìtì North District, kódà ká sọ pé gbogbo àwọn pásítọ̀ ìpínlẹ̀ Èkìtì pátápátá tí wọ́n sì ti kéde àdúrà fún àwọn ẹbí àwọn tó dolóògbé àtàwọn tó wà nílé ìwòsàn ìpè káwọn má tún rírú ẹ̀ mọ́ fáàbàdà láàrin àwọn nípínlẹ̀ Èkìtì.